ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ọ̀rọ̀ ńlá pàtàkì ìyẹn important message tí Sheikh Akeugba Gold tó fi ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bí gbogbo nǹkan ṣe ti dojúrú lórílẹ̀‐èdè yìí gbogbo àná la mọ̀ pé aró òrokùn aró òradìyẹ mọ́ lórílẹ̀‐èdè tá a wà yìí ṣiṣẹ́ gan ti ń dàbí ọ̀lẹ ṣiṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ nínú oòrùn tó ń fọwọ́ méjèèjì ṣiṣẹ́ wọ́n ti ń dàbí aláìṣe kọ́lọ́n kó ṣàánú ni lórílẹ̀‐èdè tá a wà yìí gbogbo ìgbà làwọn aráàlú fi ń pariwo ebi lọ́tún ebi lósì ìyálọ́jà gan pariwo ebi gbogbo ìgbà náà sì ń fi ohun ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Tinubu orí ibú ti kàn yín báyìí o òṣì ti kàn yín o ebi ìpọ́ o epo tún wọn àtúrẹ́pọ̀ ló ń bí bàbá mo lè kọ́ rí búyà sí sójú yín fọ́ ni ìníkà ráìsì 1 2 1 3 ẹ̀dẹ̀ ń bẹ̀bẹ̀ ṣé ti pa ni ọlọ́mọ mẹ́jọ mélòó ló sóyè ilé yín ni bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o ẹjọ́ ọmọ kékeré ṣe eléyìí pọ̀ ẹ tú wàhálẹ̀ Tinubu èmi ló kàn gbèsè yìí pọ̀ o. àmọ́ tó ṣe wípé síbẹ̀síbẹ̀ ìjọba ààrẹ Bọ́lá Tinubu sì kọ́ tí ọ̀gbọ́n náà ni sí ìrárùn àwọn aráàlú wípé kì í ṣe àwọn aráàlú tí wọ́n ń ṣe ìṣàkóso ìjọba lé lórí náà lélẹ̀ ọ̀rọ̀ ń tojú sùnyàn ẹ̀yin èèyàn nínú fọ́nrán Sheikh Akeugba Gold tó wà níbi tá a máa dìjọ gbéyẹ̀wò ẹ máa gbọ́ ìdí tí wọ́n fi ní tí ara bá ní ọmọ ọkọ jù á padà gbélé bàbá ìtàfọ́ máa le ọ̀rọ̀ ńlá nìyẹn o ẹ̀yin èèyàn ìyẹn túmọ̀ sí wípé tí ara bá ní àwọn aráàlú jù lórílẹ̀‐èdè wọ́n á padà gbégbèsè tó lágbára lórí àwọn tó ń ṣe ìṣàkóso ìjọba wa lórílẹ̀‐èdè yìí and ẹ̀yin èèyàn for example ẹ̀ náà láti rí nínú nationwide protest tí wọ́n ti ń kéde lẹ́nu lọ́lọ́ yìí wípé ó máa wáyé nínú ending oṣù keje tá a wà yìí sínú oṣù kẹjọ ọdún 2024 tá a wà yìí. situation Nigeria ó ti ń push everybody to the wall ó ti ń push everybody to the brim ó ti ń push everybody láti jáde síta láti wá fẹ̀hónú hàn ṣùgbọ́n àwọn ìjọba tó ti ń sá kìtìkàtà báyìí láti bá lè stop àwọn èèyàn aráàlú láti má bàa ṣe nationwide protest yẹn kí ló dé tó ṣe pé ìgbà tí àwọn aráàlú bá tó ń dìde wípé enough is enough ìgbà yẹn níjọba tó máa ń mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe next láti bìgínì ìjọba yìí ló ti dàbí ìgbà wípé nǹkan ń peléke sí ni hardship yẹn túbọ̀ ń le sí ni nǹkan túbọ̀ ń le sí ni kò dẹrùn rárá láti wọ́ gà ọ́ lórílẹ̀‐èdè yìí ẹ̀yin èèyàn kí n má làágùn jìnnà ẹ jẹ́ kí n gbé fọ́nrán Sheikh Akeugba Gold wọlé ká gbọ́ mẹ́sẹ̀jì tí wọ́n tún ní fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo ń padà bọ̀ ká wá sọ̀rọ̀ mọ́ ọ next. nílùú Èkó ìbò tá a di kọjá lọ kì í ṣe párẹ̀ Èkó ti bàbá Tinubu wọn ti Sanwó-Olú transfer aggression ní tó ṣẹlẹ̀. lẹ́yìn wá síta ṣe kọjá lọ tá a ti ṣe láti October last year tó wá go viral nígbà tá a dìbò tán nípa ìlú Èkó mo wá receive a lot of messages thousands of messages thousands of voice messages. ó kálukú wa ń sọ àìsè èèyàn bù wọ́n sún wa kàn gírí ni àìsè èèyàn bù a sọ pé Tinubu kì í ṣe bàbá wa a sọ pé Lagos state ò kì í ṣe state wa bet tí ara bá ní ọmọ ọkọ jù á gbélé bàbá ẹ̀ta fọmọ àlè pé tó máa jẹ́ pé ọmọ àlè ní solution wà lọ́dọ̀ ẹ̀ òun rẹ́dì. mo wá bẹ̀rẹ̀ sí ní ka gbogbo messages mo wá rí i pé jọra wọn lọ kí ni nǹkan tí wọ́n sọ. ẹ wo for example àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fúnjọba majority wọ́n ń ṣe iṣẹ́ àdánwò tí wọ́n sì fi ń kó bájọba ìjọba ò sì mọ nǹkan kan nípa ẹ̀. ẹ̀yin èèyàn jẹ́ kí n sáré sàn kankan láàrin yìí ká tó máa tẹ̀síwájú gbọ́ ọ̀rọ̀ tí Sheikh Akeugba Gold ń sọ lọ gẹ́gẹ́ bí nǹkan tí Sheikh Akeugba Gold sọ wọ́n ní àwọn policies kọ̀ọ̀kan wà tó yẹ pé àwọn òṣìṣẹ́ ìjọba ń carry out tí ìjọba gan lè má mọ̀ lórí ẹ̀ but ẹ ṣe rò pé ó possible ṣá ṣó ní any policy tí àwọn òṣìṣẹ́ ìjọba ń carry out tí ìjọba ò mọ̀ nípa ìṣá because fèrè tí wọ́n ń fọn fún wọn ní òkè náà ń fọn nísàlẹ̀ nǹkan tí wọ́n ń sọ fún àwọn òṣìṣẹ́ ìjọba pé kàn ṣe ó ní wọ́n ń ṣe lábẹ́nú náà ìjọba ò lè sọ wípé àwọn ò wà aware of some àwọn policies yìí náà àwọn gangan ni wọ́n ń fún wọn ní directive wípé ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí nínú ìlú so kò possible kò ṣe wípé àwọn òṣìṣẹ́ ìjọba kan máa ṣe anyhow nígboro ohun tí àwọn tó wà lókè àwọn tó ń ṣàkóso ìjọba tó wà lókè ohun tí wọ́n fún àwọn tó wà nísàlẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba àsàlẹ̀ fún ohun tó ń fún wọn òun ni fèrè wọn ń fọn síta wọn lè sọ wípé àwọn ò mọ̀ nípa policies wọ̀nyẹn ẹ tún já máa gbọ́ nǹkan tó ń sọ lọ síwájú. kọ̀ǹpléènì pọ̀ lórí ìlú Èkó pé ìnira yìí pọ̀ fún àwọn ọ̀tọ̀ làwọn ọlọ́kadà tí wọ́n pariwo àwọn wo ni wọ́n mú pọ́lísì lóòótọ́ ìgbà tí wọ́n bánu ọ̀kadà nílùú Èkó crime rate ó lò òdodo nìyẹn
àmọ́ there is a way tẹ́ fi lè ṣe ẹ̀ ṣe báànù wọn sí street kọ̀ọ̀kan káwọn ará street kọ̀ọ̀kan ó mọ ọlọ́kadà tí ó mọ wọbẹ̀ bájèjì ọlọ́kadà bá fẹ́ wọ street wọn kán lè padà ẹ má gba oúnjẹ lẹ́nu wọn pátápátá. àwọn ará Èkó wá complain wọ́n ní wàhálà yìí wá pọ̀ àwọn FIO wọ́n ní wọn ọ̀dọ́ àwọn gbádùn bí ìgbà táwọn wáyé ni FIO tí wọ́n bá léèyàn àlépa ni LASTMA tí wọ́n bá léèyàn àlésóríire ni owó fáìnì tẹ́lòmí ò lè rí san tí èkú ni wọ́n gbà lọ́wọ́ àwọn gbogbo yẹn ló fa ìkanra fáwọn kì í ṣe páwọn èètì Tinubu ìyẹn nìkan wá kọ́ wọ́n ní kódà ó fi wá dórí tíkẹ́ẹ̀tì oríṣiríṣiríṣiríṣi táwọn ọmọdé bákan náà alábàárù bí ṣe ń san alábàárù tó tíkẹ́ẹ̀tì tí ń jáfẹ́ ju owó tí ń pa lọ ó lè jẹ́rọ́ ó dẹ̀ lè jẹ́ òdodo mi ìgbà pé òdodo ni mi ìgbà pé rọ́ ni alábàárù kódà àkólẹ̀ owó tí ń san kámọ́tì wá sọ tàwọn task force wá wà lọ́tún lọ́sì lódodo àwọn òṣìṣẹ́ yìí ni wọ́n jẹ́ kí ìlú Èkó ọ̀rọ̀ bí ìlú yòókù o gbogbo bí tí success bá ti wà success always attract both negative and positive. tẹ́ bá mú magnet agbérin tẹ́ bá sọ sílẹ̀ ń sìn yóò attract iron yóò tún attract erùpẹ̀ méjèèjì ni ó lè máa gbérin lára borí bí ìlú kan bá ti jẹ́ ìlú olóríire àwọn olóríire ọ̀rọ̀ wọbẹ̀ olórí ibú náà ọ̀rọ̀ wọbẹ̀ duty olórí ìlú yẹn ni kó make sure pé olórí ibú ọ̀gbàjọba mọ́ òun lọ́wọ́ àwọn èèyàn yìí ṣiṣẹ́ wọ́n dẹ̀ rí ṣe wọ́n rí control àmọ́ ń bẹ nínú wọn tí ń fara ní aráàlú ẹ̀yin task force ẹ bẹ̀rù Ọlọ́run. ọ̀rọ̀ rẹ̀ wẹ̀ yí èèyàn ara àwọn pọ́lísì ìsọnù tó máa ń ṣe tó máa jẹ́ kára ní aráàlú nìyẹn tá jẹ́ kí nǹkan máa le sí ẹ máa ṣe pọ́lísì ẹ ní ṣe solution àbí alternative sẹ́gbẹ̀ẹ́ tó máa fi jẹ́ kára dé àwọn èèyàn ẹ bá àwọn ọ̀kadà ẹ ṣe alternative solution fáwọn èèyàn tó máa help wọn ẹ jẹ́ kí nǹkan máa le sí nílùú táwọn èèyàn bá wá retaliate ẹ máa sọ wípé wọ́n retaliate recently a tún gbọ́ awuyewuye pé wọ́n fẹ́ ban Danfo àti Koro pé àwọn small buses yẹn ní Lekki Ẹ̀pẹ́ corridor àbí nǹkan ẹ tún lè fẹ́ ban yẹn náà ibi táwọn èèyàn tún ti ń rí owó kéékèèké tán tún fi ń survive tán fi ń jẹun ẹ tún fẹ́ ban ẹ máa ban ẹ ní alternative route fún wọn at the end of the day ẹ máa sọ pé àwọn èèyàn ń ṣèwọ́de wọ́n retaliate báwo làwọn aráàlú ò ṣe ní sọ̀rọ̀ sókè nígbà tí ìnira bá ti pọ̀jù fún wọn nínú ìlú báwo ni wọ́n ṣe ní sọ̀rọ̀ and mo dẹ̀ really hope wípé protest eléyìí tán tún polongo ẹ̀ pé wọ́n fẹ́ ṣe kó tún nídìí nǹkan míì because gbogbo wa la rí ibi tí EndSARS protest ó end sí ní October 2020 a rí èèyàn tó fi ẹ̀mí ṣòfò nínú EndSARS protest a rí ibi tó padà já sí I really hope pé Nàìjíríà I get it right at a particular time because kéèzì wa ti ń serious ọ̀rọ̀ wa ti ń dojú ẹ̀ ó tún kọjá bó ṣe yẹ kọ́lọ́run ó ṣàánú wa nínú orílẹ̀-èdè yìí kí l'opinion ti yín lórí gbogbo rògbòdìyàn tó ń lọ ní Nàìjíríà ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online TV lórí ayélujára Facebook link tó máa gbé yín débẹ̀ wà ní abẹ́ fídíò yìí from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan títí dìgbà míì ire lójú owó rí ire lójú èmi àti yín a máa rí o ó dàbọ̀.